Gbogbo èèyàn ló ń sọ bẹ́ẹ̀ sì nínú ilé ìsìnkú lójú ọ̀pọ̀ ìṣẹ́ ti fún maturity lélẹ́yìn ọdẹ Aperin Yemi máa lọ fà káàbọ̀ ọdẹ Aperin o bẹ́ẹ̀ fẹ́la knockout èdè rẹ o Yemi di tẹ́rọ̀ ó wà mọ́tò wọnú omi pátápátá ó ta rọ́bà ó kò gbọ́n lórí ọba ó tún ti kìnnà bọ̀lé o Osama bin Laden kejìrè ọdẹ Aperin o kò ṣe fọba mú kẹ́nikẹ́ni má dán wò ọdẹ Aperin. ọdẹ Aperin ó ti fún àbúrò rẹ̀ lọ́rùn pa o gbogbo àgbà òṣèré ẹ̀ márosẹ̀ Kọ́lá Oyèwọ̀ Délé Òdúlé Mojí Afọláyan Òrìṣàbùnmi ọlọ́pàá àná Àbíjà ìyàngbálá ìbá fọ́kòkò ìyá àbíjọ ọmọ aráyé le Yemi my lover fúnra ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sinimá tuntun ọdẹ Aperin ti dàbẹ́lẹ̀ wò nítorí rọ́ọ̀ṣẹ̀ Aloy production international fún ìdílé ìdúmọ̀tà Lagos tẹlifon 0126436 ló gbé jáde o. ọdẹ Aperin tún wà ní 16 Fájuyì shopping complex Ilé-Ifẹ̀ àti ní 33 Ajílọ́sùn street opposite Agi filling station Òkè Bọ́lá Ládó Èkìtì tó fi mọ́ gbogbo ilé ìtajà tó ń ta quality video film cassette jákèjádò Nàìjíríà. ọdẹ Aperin suspense tó ń bẹ nínú ẹ̀ lágbára jù àṣírí ni behind the open cinema ọdẹ Aperin ti dàbẹ́lẹ̀ wò lọ́yọ̀ kọ́pì.